Aláròyé máa wí o. lẹ́yìn ọdún mọ́kànlá nínú òkùnkùn Adeleke ṣàtúnṣe ẹ̀rọ amúnáwá fáwọn èèyàn Òbòkun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti ṣàtúnṣe ẹ̀rọ amúnáwá 33 kVA tó wà fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ 4 lágbègbè Òbòkun. Odidi ọdún mọ́kànlá la gbọ́ pé àwọn èèyàn náà fi wà nínú òkùnkùn bírímù tí ètò ọrọ̀ ajé sì dẹnu kọlẹ̀ pátápátá látàrí àìsí iná ìjọba. Nígbà tó ń ṣe àgbédìde ẹ̀rọ amúnáwá ọ̀hún lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, Adeleke ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ṣèjọba kọjá lọ́sùn kò fi ọwọ́ kan ẹ̀rọ amúnáwá náà rárá. Ó ní lára ìlérí tí òun ṣe lásìkò ìpolongo ìbò ní láti mú ayé rọrùn fáwọn aráàlú. Ìdí sì nìyí tí òun fi gbé ìgbésẹ̀ kíákíá nígbà tí òun gbọ́ nípa ìnira tí àwọn èèyàn agbègbè náà ń kojú lójoojúmọ́. Gómìnà Adeleke fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀rọ amúnáwá náà ló ń pèsè iná fún àwọn èèyàn agbègbè Omi Adìyẹ, Akadá, abala kan nílùú Ìgbàjọ, agbègbè Kájọlà àti Ọ̀ṣúnjẹ̀ńlá. Ó sọ síwájú sí i pé onírúurú ètò lòun ní lọ́kàn nípasẹ̀ èyí tí ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ti máa pèsè iná ìjọba fún àwọn ìpínlẹ̀ alámúlétì wọn pàápàá. Ṣáájú nínú ọ̀rọ̀ tiẹ̀, kọmíṣánná fún ètò nǹkan àmúṣagbára lọ́ṣùn ọ̀nàrẹ́bù Festus Adéyẹmọ dúpẹ́ lọ́wọ́ gómìnà fún bó ṣe mú ìlérí tó ṣe fáwọn èèyàn náà ṣẹ. Adéyẹmọ ṣàlàyé pé odidi ìjọba ìbílẹ̀ 4 ni wọ́n mú iná lára ẹ̀rọ amúnáwá tó ti fi odidi ọdún mọ́kànlá dẹnu kọlẹ̀ náà. Ó ní àbádòfin kan ti wà níwájú ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun báyìí, nínú èyí tí ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ti di ọjà fún ìpèsè iná ìjọba lórílẹ̀‐èdè yìí. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.